you want. Engineer Prof Orobosa orí àpàlà ni mo ṣe ẹgbẹ́ sàmẹ́wẹ̀dọ́. Engineer Prof náà yẹn Lahor music worldwide ẹgbẹ́ sàmẹ́wẹ̀dọ́. Wẹ́nẹ̀ bàbá náà ṣe ẹ̀yà òpá wọn ìwé wẹ́nẹ̀ bàbá náà ṣe ẹ̀rí sẹ́tẹ̀ sọ̀rọ̀ bí ó kú. Wẹ́nẹ̀ bàbá náà ṣe ẹ̀yà òpá wọn ìwé wẹ́nẹ̀ bàbá náà ṣe ẹ̀rí sẹ́tẹ̀ sọ̀rọ̀ bí ó kú. Engineer Prof Orobosa ẹ̀ lórí àpàlà ẹ̀dọ́ sàmẹ́wẹ̀dọ́ ìrànwẹ̀dọ́. Bàbá iná do yí wọn náà iná do yà wẹ̀dọ́ iná bẹ̀ do yà wẹ̀ congratulation the studio náà kú wa numu gbọ́ ọ̀nà rẹ̀ elẹ́kí náwó pèsè kẹ́ ní yókùn ẹ̀ yà fẹ́ ní ìdẹ́kọ̀ náà ló wá wí wọn lè gbé ọ̀họ́ ẹ̀. Bàbá iná wo èmi náà lọ́rọ́ yìí ẹ̀kí ẹ̀ ti kò bọ̀ wẹ̀dẹ́ ẹ̀rọ wẹ̀dọ́ òwe àgbọ̀n la ọ̀ ní mọ́sí ìyọ̀rẹ́ entrepreneur president CEO at Lahor Behavioral Service LLC go America also the CEO Lahor Mental Outreach Incorporated, a non-profit organization, United States of America. Also the CEO, Lahor Music Worldwide, United States of America. Erioweye, Beleki, Eko, BP, Omega Oil and Gas Limited. The website is www.lahorbehavioral.com. Wáyé mi ọ̀rẹ́ www.lahormentaloutreach.com. Wáyé mi ọ̀rẹ́ www.lahormusic.org. www.bpomegaoilandgas.com. Ìwálẹ̀ wẹ́sẹ̀tì náà yà fẹ́ ní yúrù kan náà. Wàá mi ní yàgò lọ. Ṣé ní ẹ̀pọ̀ kan wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yìí wà ọ̀bọ̀. Ó tún ní wẹ̀sẹ̀ ní ẹ̀pọ̀ kan wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yìí wà ọ̀bọ̀. Era Engineer Prof Orobosa àkànlá ọ̀nà wo nílò yí wọn náà nílò yà tì ẹ̀wọ́ fi yẹn lè gbé ọkọ̀ ẹ̀ ọwọ́ àrí òkú èsì ọ̀nyẹ̀mọ̀nyẹ̀mọ̀ sọ wọn níbí o. Yẹn náà Dr. Mrs. Rhoda Akọ̀lá ìbàbá wẹ̀dọ́ iye rẹ̀ ni mo ṣe ẹ̀dọ́ sàmì wẹ̀dọ́ alá ọmọ mi Mario Boye bàbá yékè ùkùpànú yà mú ẹ̀wòwò nuyé pẹ́tùá ó tún ní wẹ́sẹ̀ ní ẹ̀pọ̀ kan ọ̀rọ̀ yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yìí wà ọ̀bọ̀. Ó tún ní wẹ̀sẹ̀ ní ẹ̀pọ̀ kan ọ̀rọ̀ yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yìí wà ọ̀bọ̀. Era Engineer Prof Orobosa àkànlá ọ̀nà ló wé nídòlé wọn nídò owó tún náà tó òtún náà yóò fún ẹ̀ òtún náà bá wé bọ́ ẹ̀rẹ̀ tó òtún náà yé níyàn ló dẹ̀ ìyàn náà ẹ̀ mini club based in Houston, Texas, United States of America. Dàdí àkànlá wùwà tó láwọn náà dàdí àkànlá ọ̀nà wo ní ilé tó lé wọn wò tún náà tó ìyàn náà ẹ̀ ẹ̀kọ́ car club based in Houston, Texas, United States of America. Ọ̀hún wà á pẹ̀lú wà á kọ́ lọ orí àkànlá ní mo ṣe ọ̀wé mi wùwà tó láwọn náà Lahor Music Worldwide
ọ̀nà wo nídò lé wọn òtúnadó Edo United Club based in Houston, Texas. Lahor music worldwide ọ̀wé ní olùwàdó. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Lahor music worldwide ọ̀nà wo nídò yí wọn náà nídò wo tún àdó Edo Committee of Friends nọ̀rẹ́ Houston, Texas, United States of America. Lahor music nira mẹ́ Lahor music worldwide ọ̀wé ní wáyà tó. Bàbá Lahor music worldwide ọ̀nà wo nídò yí wọn náà nídò lé wọn yẹ̀rí yẹn bí yẹn rè ọ̀pá àgárí àwọ̀ yẹn náà late chief engineer Sunday bẹ́ẹ̀ late Mrs. Amiero bíjé Àgbọ̀nlàọ́ bàbá bíjé Lahor music worldwide ọ̀wẹ́ nùwádẹ́ ìbíjì nìyẹn dágbọ́n ìwé díàn ọ̀wẹ́ tọ́yẹ yẹlẹ nọtẹ̀ bàwíyẹn o ọ̀wá gánù wà náà pa bàbá bíjé àmọ́ yẹmi ọmọ rẹ yọ o wàá ṣe mọ́kínyàn lẹ́nu òwe pàṣẹ dẹ́. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Dadi Lahor music worldwide ọ̀nà wo ni tó lé wọn wẹ̀ ìbàbádò. Daddy Tony Camry, America Luxury Extended Stay. Wàá lèkè nana gbẹ́wẹ́ fúwa, lèkè nana yá pèrún ẹ̀. Wúfìé mọ́ wa mi àkíyàn elọ́gẹ̀jọ pákẹ́kàn ẹ̀ ó kí wọ́n wá mú nílé gbé. Wúyàrí ewì pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Wárí America Luxury Extended Stay. Ọ̀rẹ́ 45 Fata Idowu Arobieke Street by Castle and Temple. Lekki phase 1. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Ìràwọ̀n Lahor music worldwide ọ̀nà wo nídò lé wọn wẹ̀ Dr. Collins Avie aka Vibration of Houston, Texas. Bàbá náà lè pè ó Lahor music wẹ̀dó. ọ̀nà wo nílé lè wọn wẹ̀ Chief Dr. Baslot Oduwa Imasun ẹ̀. Baslot Oduwa wẹ̀rẹ̀ rà wẹ̀ Lahor music wẹ̀dó ẹ̀rà wẹ̀ gẹ̀nọ́kì. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Wọ́n yẹ̀wò sẹ́nu wọn lọ́nà fún wọn pé ọgọ́sẹ̀ rẹ̀ rú ní ẹ̀yà pọ̀ mẹ́ orí yẹ wọn kì í gbọ́ wọn yẹ ṣe. Ìwé wọn yẹ̀wò sẹ́nu wọn lọ́nà fún wọn pé ọgọ́sẹ̀ rẹ̀ rú ní ẹ̀yà pọ̀ mẹ́ orí yẹ wọn kì í gbọ́ wọn yẹ ṣe. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Àti Àgbọ̀nlàọ́ nira mẹ́ aláwọ̀ bàbá. Wàrà yóò wá lọ sọ̀pọ̀ ìbò ẹsẹ̀ gbẹ̀rẹ̀ fún bàbá. Ó tún ní wọ́n ṣe lẹ́yẹ pọ̀ nǹkan. ọmọ ara Wàrà yóò wá lọ sọ̀pọ̀ èmi àwọn yóò wá ọ̀bọ̀. Daddy Lahor music worldwide Ó tún ní wọ́n ṣe agbẹnu agọlọ wúwẹ́kẹ̀ mọ́wá mẹ́ Dr. Mrs. Rhoda Àgbọ̀nlàọ́. Bàbá wá di ayé ìwẹ̀ wá di èmi afẹ́ yóò bọ̀ wò. Làwọn bàbá ẹ̀dì yóò bọ̀ wẹ́sẹ̀ gbẹ̀rẹ̀ fún.